Ayé á dára o, ayé á dára, ayé á dára o, ayé á dára, ayé á dára lùgbà ìtẹ̀bí o. Ọjà ayé mòwe yín, ọjà ayé mòwe yín, yíyí láyé yí òkòkò. Bẹ́ẹ̀ ni ayé á dára, ayé á dára, ayé á dára lùgbà ìtẹ̀mí o. Ẹ̀yin ọjà ayé mòwe yín, ọjà ayé mòwe yín, yíyí láyé yí òkòkò. Bẹ́ẹ̀ ni o, ayé á dára nígbà ti tèmi. Ẹ̀yin olólùfẹ́ mi òtítọ́, ayé á dára nígbà ti yín o. Bọ́n ṣe kọrin wa lẹ́kìtì nìyẹn, wọ́n ní ayé á dára nígbà tiwa. Wọ́n ní ẹ̀yin ọjà ayé tí ò kì í wẹ̀yìn, yíyí láyé ń yí o. Bẹ́ẹ̀ ni ayé ń yí, láyé ń yí. Ẹ kú dédé ìwòyí o, ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí. Ìyẹn kún ìyẹn rá o, bẹ́ẹ̀ láì kí ni lẹ́kìtì o. Èní á dára fún kéterá o, àrùn gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Èmi olólùfẹ́ yín ni Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Èmi èjìrẹ́ òyìnlá kí ọba ọmọ yìí ni o. Ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́ yìí á múra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni. Èmi lọ́mọ Èkìtì, aya ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi o. Èyá lọ́mọ eléyìí kúlẹ̀ àdéwúre. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin tèmi. Oh my God o, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ètò wa yìí o. Kẹ́ ẹ bá wa follow wa lórí Facebook àti TikTok. Ọwọ́ yìí kò ní kan ìsàlẹ̀ àpò. Ọjà ayé mòwe yín, eléyìí lágbára ẹ̀yin tèmi. Ẹ̀yin tèmi, kábíyèsí ọba orílẹ̀ ti ìlú Ifọ̀ ní orílẹ̀ Ifọ̀, òun lẹ̀ ń wò yìí o. Òun lẹ̀ ń wò yìí o àti àwọn ẹbí rẹ̀, ọba Sẹ̀míù Adéwálé. Òun lẹ̀ ń wò yìí o àti àwọn ẹbí rẹ̀ ní ìgbà tí gómìnà tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Òun lẹ̀ wò lójú amóhùnmáwòrán yìí o. Wọ́n gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí yìí lọ́wọ́ níbí o. Wọn ò ní kó máa fi ṣépè o. Wọn ò ní kó máa fi dára o. Wọn ò ní kó máa fi bá àwọn ènìyàn jà o. Wọn ò ní kó máa fi ṣépè fáwọn ìlú o. Wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ níbí yìí wípé kó máa fi gbàdúrà, kó máa fi ṣe oríire fún gbogbo àwọn ènìyàn, kó máa fi pàṣẹ àṣẹ òtítọ́. Wọn ò ní kí kábíyèsí kó fi ṣèkà. Ó lágbára o, odidi ọba ìlú. Ẹ wo, àìsí níbẹ̀ ni àìbá wọn dá sí ẹ̀yin tèmi. Òun lèmi náà ní kí n sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí, kí n dẹ̀ tún wá rán yín létí, kí n tún ṣe àpẹẹrẹ irúfẹ́ àwọn bàbá yìí. Wọ́n pọ̀ o, wọ́n pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá ni o, wọ́n pọ̀ rẹpẹtẹ. Kí ló dé, ṣàwa nìkan ni, ṣàwọn bá wa nìkan ni? Ẹ wo ẹ̀yin tèmi, ẹ rí wọn ńgbà tán gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Wọn ò mọ̀ wípé irú ọba báyìí ni wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Wọn ò mọ̀ pé irú ènìyàn báyìí ni. Ẹ̀yin tèmi, ṣé ẹ rí? Gbogbo wa pátápátá láti ń gbọ́, láti rí nǹkan tó ń ṣẹlẹ̀, láti ń gbọ́ fífìfín. A lè má gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọba nìyí o àtàwọn ẹbí rẹ̀ nígbà tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Mo rò wípé oṣù kọkànlá ọdún tó kọjá ni ọba yìí ló pé ọdún 7 o lórí oyè o. Tó ti yá ń ṣe báyìí o, àìmọye irú ẹ̀ tá ti ṣe. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ wo ẹ̀yin tèmi, kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ jẹ́ kí n tún fi hàn yín nǹkan tí kábíyèsí yìí tó ṣe sí bàbá olóyè yìí. Ìkan lára àwọn bàbá olóyè ni o. Gbogbo àwọn olóyè bàbá yìí wọ́n dẹ̀ wà ń bẹ̀. Ẹ jẹ́ kí n fi hàn yín lẹ́ẹ̀kan sí nǹkan tí ọba yìí, irú ìyà tó fi jẹ bàbá àgbàlagbà yìí. Bàbá tó ti lé ní, wọ́n ní 72 years. Bàbá tó ti lé ní 90 ọdún. Òun ni ọba yìí tó fi adúrú ìyà yìí jẹ. Ẹ jẹ́ kí kọ́kọ́ fi hàn yín. Tí bá ti wá fi hàn yín tán, màá tún wá fi hàn yín ọ̀rọ̀ tí bàbá olóyè yìí sọ. Ìdí rẹ̀ pàtàkì. Nǹkan tó fà á tí ọba yìí tó fi firú ìyà báyìí jẹ àgbàlagbà. Bàbá yìí jù lọ o,
bàbá yìí lè bí lọ́mọ o ṣùgbọ́n ó fi àṣẹ sí ọwọ́ ara rẹ̀. Ká tó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wò ó ẹ̀yin tèmi. ọlọ́tẹ̀ ni ẹ olóògbé ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní pín ẹ̀ jákèjádé rédè tó bá gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agba alálẹ̀ fún adébíyà jẹrẹ o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ o máa fọ́ lójú o máa fọ́ lójú o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan má bẹ́ẹ̀ lọ́wọ́ ara ẹ̀. o ṣe gbèjẹ kó bọ̀ ta kó gbèjẹ lójú o ṣe gbèjì lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ̀ ta lójú mi kó wá sọ ẹni bá wọ̀ pé bàbá ńlá bàbá ń bẹ́ẹ̀ bàbá ńlá bàbá mi tẹ̀lé ìgbó wọ ẹjẹ ẹ sọ pé wèrè ẹgbẹ́ àti àbíkẹ́lẹ́ pè ẹni bẹ́ẹ̀ yẹ òwúrẹ́ mi ò má fi ayé wa fẹ́ òní òjò ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹjọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹjọba ìṣọ̀tẹ̀ ẹjọba ìṣọ̀tẹ̀ ẹni jèrè ọmọ gbogbo ẹjọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọdé nìyẹn mo kápá yín mo ṣò àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́dí sí ọ̀gá lọ sọ sọtọ́ níjọ́ kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ yóò sọ pé ọ̀rẹ́ ẹni onílàtẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni onídá fún ẹ pẹ́rẹ́ rẹ̀ kú náà a máa sí ẹ nìkan kò ní mọ̀. ìjọba lẹ̀ ẹrú ìjọba lẹ̀ àṣekòfò sẹ́lù bàbá ẹ̀ tẹ̀lé ìjọba lẹ̀ sẹ́lù bàbá ẹ̀ tẹ̀lé sọtọ́ èyí tẹ̀jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù lọ́sọ̀ fún èmi náà wù Wàsíù jẹba lẹ̀ lóru ni mo fi jẹ́ ọ̀tẹ̀ wá lù ọgbó èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálẹ̀ fà mú yín ó fi mi sú mi òru ni mo fi jẹba lẹ̀ sọtọ́ kábíyèsí mi ò bá dìbò ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa ru ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ ru ẹlẹ́wọ̀n máa ru ẹlẹ́wọ̀n. tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ. ṣé ọlọ́pàá máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yìí sí mi alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ọba bìrẹ kí láka ẹ lọ. orúkọ mi ni Aréọlá Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. Ẹsikísà. Yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn. Then kábíyèsí wa níbí ni olórí ilé lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn. Then olórí ilé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. Okay sir àwọn náà ń ṣépè yẹn. bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórí ilé náà ń ṣépè yẹn. Then wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. Hello sir. mo ń gbọ́ yín sà. Then bí wọ́n ṣe mo ṣe rí ohun tọ̀hún nìyẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn park ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo dẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o yóò mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gba orí tán fi gbà tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣídà mi. Then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín. Then kí ni mo ṣe sa bó ṣe ní kí lúkòsí ẹ̀ kí yẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ́ẹ̀ sí ní ìlú.
then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà fọwọ́ òun ló wà then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà fọwọ́ òun ló wà ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kúkú òjijì bí eléyìí o láti gbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtèèyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sà. ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. bẹ́ẹ̀ ni sà then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. ẹ ṣeun sà mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò bìlíì pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtòrí fúnra wọn wọ́n mọ̀ ìpárà mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fín rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kọ̀ nínú ìran tiwa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí jẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn òfúra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí n má kàn kúkú gífà kó má pa mí lọ o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ní etí tó ń bá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sá. ó rẹ̀ mí sá o ó rẹ̀ mí láti gbà yẹn àmì problem. kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. ẹsikísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run amálàáfíà wa ẹ ní ṣàìsàn. àmín sà. ṣé ẹ rí òun lẹ ti rí yẹn o bó ṣe fi ọwọ́ ọlá bó ṣe fi gbá bàbá àgbàlagbà lójú òun lẹ ti rí yẹn o ẹ dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ tó fi ṣàlàyé bó ṣe fi ìyà yẹn jẹun irú ènìyàn tóun jẹ́ ibi tóun ti wá pé òun ò tiẹ̀ kì í ṣe ọmọ ìlú yẹn ẹ wò ó ẹ̀yin tèmi gbogbo wa àbá jẹ́ ọmọ ìlú yẹn àbá má jẹ́ ọmọ ìlú yẹn ọmọ Yorùbá ọmọ Odùduwà ní gbogbo wa kò sí ẹni tí irú ìyà báyìí kò sí ẹni tó tọ́ sí ṣé rí nǹkan tí ọba yìí ṣe á ti máa ṣe wọ́n ní ọba yìí ti ń ṣe o ó ṣe pé á ti mo gbọ́ wọ́n ní ó ti ń ṣerú ẹ̀ ẹni mọ̀ wípé kò sí ọmọ ìlú kankan tó jáde báyìí tó gbèjà ẹ̀ torí wípé wọ́n ti mọ̀ wípé bó ṣe máa ń ṣe nìyẹn eléyìí ta rí níta gbangba yìí kẹ́ ẹ mọ irú ẹ̀ tá ti ju eléyìí lọ tí kábíyèsí ọba yìí tó ti ṣe wọ́n ní wọ́n wólẹ̀ forí adé ẹjọ́ ta ló fẹ́ wólẹ̀ forí adé eléyìí lọ́jọ́ yìí níbà ṣé kábíyèsí ṣé kò ti tẹ́ àmọ́ báyìí o wọ́n ti ní àwọn ìjọba o gómìnà o wọ́n ti dájọ́ fún wípé wọ́n dá dúró wọ́n dẹ̀ máa gbé lọ sílé ẹjọ́ òun àti àwọn olóyè tó wà ńbẹ̀ yẹn tí wọn ò lè dá ọba yẹn dúró torí pé ẹnu wọn ti jẹ dòdò wọn ò lè sòdodo wọ́n ní wọ́n máa gbé wọn lọ sílé ẹjọ́ báyìí inú wa dẹ̀ dùn tó bá fi ìdájọ́ tó pé tán fi jẹrú àwọn bàbá yìí kí ló dé kò tiẹ̀ wá yé mi mọ́ a lè dá àwọn ìjọba wa lẹ́bi a lè dá àwọn gómìnà wa lẹ́bi tó yẹ wípé wọn kì í wo ìṣẹ̀ṣe mọ́ kán dífá kán gbé oyè fún ẹni tí oyè tọ́ sí alágbára tó bá sà ti lówó tó ti mọ àwọn ìjọba náà máa gbé oyè fún náà máa gbé ọba fún díẹ̀ wà lọ́wọ́ àwọn ìjọba náà díẹ̀ wà lọ́wọ́ wọn eléyìí báyìí a máa kọ́ wọn lọ́gbọ́n eléyìí báyìí ó yẹ kó máa kọ́ wọn lọ́gbọ́n àwọn ọba yóò kì í ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ o àìmọye irú àwọn bàbá yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé bọ́ba kínní lọ́jọ́ kínní àná ló na ìyàwó rẹ̀ mo forúkọ bu ọba yìí láṣìírí o gbogbo yín lẹ máa mọ̀ ẹ ti gbọ́ngbà yẹn tó na olórí ẹ̀ tó na jáde láti inú yàrá tó nà síta pẹ̀lú ìhòòhò tó fi di pé wọ́n fi yọ ọba yẹn kúrò ṣé bí ẹ̀yin náà gbọ́ nípa ọba oníbà ẹkùn
lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé ìyàwó rẹ̀ tó bọ́ síta pẹ̀lú gbogbo oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ yẹn tí arábìnrin yìí ó gbà kó lọ síbi ìgbéyàwó ṣùgbọ́n kò gbà kó wá sí ọba yẹn ò gbà kó wá sí ibi ìkómọ torí pé láti kékeré ló ti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ìgbà tí ọba yìí tó máa rojọ́ mọ́ olórí àná yẹn bí olórí àná yẹn bó ṣe bọ́ síta nìyẹn tó sọ nǹkan tójú ẹ̀ rí wípé ṣe ló máa na òun tá a nà òun pé nínà ṣáá ni pé ìgbà tóun fẹ́ kú ló gba ọmọ oṣù mẹ́ta lọ́wọ́ òun tó lọ àìmọye irú rẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ọba yìí á sì máa ṣe irú ẹ̀ á sì máa ṣe títí dèní àìmọye irú wọn bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n ti mú orí ìṣẹ̀ṣe wọ́n ti kọ́ sísàlẹ̀ wọ́n ti kọ́ sódò mo rí ọba tó jẹ́ wípé ní ọdọọdún ni gbogbo àwọn olóyè ìlú rẹ̀ tó máa ń ṣe ìdúpẹ́ lẹ́yìn ìgbà tó bá ti gé iṣu tán tá a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà tó di àsìkò tiẹ̀ ló ní kò ń ṣe ìdúpẹ́ mọ́ pé òun lòún lọ́dún ẹ̀jọ́ irú àwọn ìlú báyìí ṣé afẹ́kẹ́kù máa ké bí eku kẹ́yẹ máa ké bí ẹyẹ ni àìmọye irú wọn bẹ́ẹ̀ àmọ́ inú èmi pẹ̀lú wọn dùn sí o pé wọ́n ti fẹ́ fi ọba yìí báyìí wọ́n ti fẹ́ fi jófin o wọ́n ti fẹ́ fi jófin eléyìí á kọ́ àwọn tó kù lọ́gbọ́n á dẹ̀ tún kọ́ àwọn ìjọba wa lọ́wọ́ tó jẹ́ wípé ẹni tó bá sáà ti tẹ́ wọn lọ́rùn ó lówó ni kò ń ṣe òun ní ìṣẹ̀ṣẹ̀ kò ìdílé ọba kọ́ ló ti wá o tó bá sáà ti lówó àbí tó jẹ́ èèyàn tiwọn àbí tó jẹ́ ẹni tán nífẹ̀ẹ́ sí wọ́n á fi joyè wọ́n á fi jọba òun ló máa ń fa gbogbo eléyìí tán fún gbogbo ìṣẹ̀ṣe tán da orí ẹ̀ tán dà á kọdù ẹ wo ẹ̀yin tèmi ẹ wo mi ìrísọjù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́ni o ọ̀rọ̀ pọ̀ sínú ìwé kọ́bọ̀ a ti máa fi tó yín létí ní ìgbà tó bá ti yá bí ọ̀rọ̀ ìdájọ́ bó bá ṣe lọ ojú gbogbo wa náà láṣẹ ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé o ẹ jẹ́ ká pàdé ní comment section torí lórí ètò wa o a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o a dẹ̀ máa ń sọ eléyìí tó bá ti jẹ́ òye tiwa nínú gbogbo kan tó bá ti ṣẹlẹ̀ á tún mú wá fún yín ẹ má ṣe gbàgbé kẹ́ follow wa o ẹ jẹ́ ká pàdé ní comment section o ìhokun ìhanra ọmọdé ti dì sí o adé ajẹkanra o òpàdé ìpọjà ẹrẹmúrìn àríra ayé gbé síbi rẹ o mọ lọ sèkìtì o.